Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí. Ó dá mi lójú pé ẹ̀yin gan gbádùn orin yẹn. Ẹ má gbàgbé Bíbélì sọ ó nínú ohun gbogbo ká ṣáà máa dúpẹ́. Lórúkọ Jésù Kristi orin ìyìn orin ayọ̀ kò ní wọ́n láyé yín kò ní wọ́n lọ́dọ̀ tiwa náà. So bàbá wa nínú Olúwa. Wọ́n á fẹ́ béèrè ìbéèrè kan báyìí o. Kó tó di pé a tún tẹ̀síwájú. Ṣé mọ̀ pé Pétérù áńgẹ́lì Olúwa yọ sí gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹn ó já a sì tú sílẹ̀ ó gbà á là. Ǹjẹ́ láyé òde òní tá a wà yìí ǹjẹ́ ṣerú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ́ẹ̀ ó sì lè ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni nípa ìgbàgbọ́ ó ń ṣẹlẹ̀ dáadáa kò sí tí Ọlọ́run ò lè ṣe. Ọlọ́run tó wà ní ìgbàanì òun náà ló wà ní àkókò yìí agbára rẹ̀ ò yí padà agbára rẹ̀ kò dínkù rárá ṣùgbọ́n lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ pé ní ohun tí ò yẹ kí wọ́n bẹ̀rù ni wọ́n ń bẹ̀rù ìgbàgbọ́ wọn òun ló ń ṣẹlẹ̀ sí tí yẹn bá gbàgbọ́ kò sí tí Ọlọ́run ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ gan pàápàá Ọlọ́run tó lè ṣe bẹ́ẹ̀ kò ní kó lè ṣe yẹn nìkan ó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ ó dẹ̀ ń ṣe á dẹ̀ sínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. Ó dáa. Ìbéèrè kejì ni pé irú ìṣẹ̀lẹ̀ ìyanu yìí gẹ́gẹ́ bí Bíbélì ṣe ṣàkàwé Pétérù a kò rí pé ó dẹ́ṣẹ̀ ǹjẹ́ àwọn tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣerú iṣẹ́ ìyanu yìí ṣó tún sì lè ṣẹlẹ̀ sáwọn náà? Ẹ gbọ́ bèrè yẹn ẹni àárí pé ó dá ẹ̀ṣẹ̀ mi ò sọ pé láìsí ẹ̀ṣẹ̀ ìjìyà kò sí Pétérù ò dẹ́ṣẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ṣẹ̀ ènìyàn kò sí Ọlọ́run ènìyàn ló ṣẹ̀ èèyàn dẹ̀ ló fi sínú túbú torí pé kò wá ṣe Ọlọ́run lọ́lọ́run fi gbé náà lọ́ọ́ dìde láti lọ́ọ́ tú sílẹ̀ bí ẹnikẹ́ni bá wà nínú ẹ̀ṣẹ̀ tí ẹ bá ń gbàdúrà fún àdúrà rẹ̀ ò ní gbà ṣùgbọ́n nípa ìyípadà àti ìrònúpìwàdà àdúrà máa gbà. Tó bá ti pinnu lọ́kàn pé Olúwa tó bá lè tú mi sílẹ̀ mi ò tún ní padà sínú ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ààrẹ mi Ọlọ́run máa tú sílẹ̀. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú nínú wàásù yẹn. Lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ bọ́ áńgẹ́lì wa ni kó tẹ̀lé òun ẹ rí i pé Pétérù bẹ́ẹ̀ yẹn ó lo ìgbàgbọ́ kò sọ pé àwọn ọmọ ogun mọ̀ wà lójú ọ̀nà. Kò bẹ̀rù àwọn ọmọ ogun mọ̀ wà lójú ọ̀nà ilẹ̀kùn irin tí wọ́n ti ń kọ́ bóòlù ó ń ṣe fẹ́ kọjá ní ọ̀kan ó sá ń tẹ̀lé áńgẹ́lì yẹn bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní àjò nìyẹn ó yá ẹ̀ka. Ó sì jáde ó tọ̀ lẹ́yìn kò sì mọ̀ pé òtítọ́ lé ohun náà. bí tí ìyá mi yẹn dé ó rò pé òun lálàá ni bí wọ́n ṣe ń lọ bẹ́ẹ̀ ni ilẹ̀kùn ń ṣí bí wọ́n ṣe ń lọ bẹ́ẹ̀ ni ilẹ̀kùn ń ṣí ìjìyàn tó wà bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn ológun tí wọ́n ń sọ wọn ní agbára níwájú áńgẹ́lì nígbà tí ilẹ̀kùn sì ti tán ó wá mú lọ sí the last gate ìyẹn pé gate tó gbẹ̀yìn pátápátá ó wá mú jáde ẹ̀ka. kò sì mọ̀ pé òtítọ́ lé èyí lé ohun náà tó ṣẹlẹ̀ láti ọwọ́ áńgẹ́lì náà wá ṣùgbọ́n ó ṣe bí òun wà ní ojúran ni. ó rò pé òun lálàá ni tó lè ṣe é ṣe sá yẹn pé àwọn ìyanu pé ṣé bẹ́ẹ̀ lórí àyè bẹ́ẹ̀ kọ́ ó bẹ́ẹ̀ ní ayé ìwọ náà ṣùgbọ́n tó nílò ni pé ìgbàgbọ́ ó ní ṣàgbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí láti láyọ̀nù Jésù ju pé ká gbẹ́kẹ̀lé ìgbẹ́kẹ̀lé yẹn ó tì lẹ́yìn kò tí ẹ̀ mọ̀ pé òun àròpọ̀ òun lálàá ni. Yes ma. Nígbà tí wọ́n kọjá ìṣọ́ kìíní àti kejì wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn irin tí ó lọ sí ìlú tí ó sì ṣí tìka lára rẹ̀ sílẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti ṣe pé ẹ gbé orí sókè ẹ̀yin ọ̀nà kí a gbé sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo ṣe kí ni o ọba ògo ti síwájú Pétérù nígbà rẹ̀ àti ọba ògo ti síwájú rẹ̀ dandan kí ọ̀nà kan ṣe ń yọ kí ọ̀nà kó là ní ọdún ọba ògo síwájú wọn náà mo ní ọdún ọba ògo ó síwájú rẹ̀ nídìí òwò yẹn ọba ògo síwájú rẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ tó ń bẹ lẹ́nu yẹn ọba ògo síwájú rẹ̀ ó sì ṣe àtúnṣe bẹ́ẹ̀ ni màá rí kò yí padà. Àmín Jésù. Nígbà tí wọ́n sì jáde wọ́n ń lọ títí lé ọ̀nà ìgboro kan lójú kan náà áńgẹ́lì náà sì fi sílẹ̀ lọ nígbà tí ojú Pétérù sì wálẹ̀ ó ní nígbà yìí ni mo tó mọ̀ pé Olúwa rán áńgẹ́lì rẹ̀ ó sì gbà mí lọ́wọ́ Hẹ́rọ́dù àti gbogbo ìrètí àwọn ènìyàn Júù. kí ni ìrètí ọ̀tá lórí tiẹ̀ náà Ọlọ́run tó gba Pétérù ó ń bẹ láàyè ṣùgbọ́n gbé ìgbé ayé wa mímọ́ gbé ìgbé ayé wa mímọ́ rìn ìrìn tó tọ́ níwájú Ọlọ́run mo sì fi àdúrà sí rere sì wá ìjọ ire kó máa lọ ibi tí Pétérù wà yẹn kò lè gbàdúrà fún ara ẹ̀ àwọn kan ní akóra wọn jọ pé yes bàbá yìí kò ń ṣèyàn bẹ́ẹ̀ ojú ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wọ́n bẹ̀ sí gbàdúrà fún Ọlọ́run dẹ̀ sí kí ni o Ọlọ́run sì tú sílẹ̀ nígbà tó tí arẹwà amúdé gbangba tán ó wá fi sẹ pé yẹ bí tí mo mẹ́ẹ̀ẹ́dẹ́ yìí ó kù sí ẹ lọ́wọ́ ó ní àbábẹ́rẹ́ ìrìn àjò ohun tó bá ṣẹlẹ̀ ni pé bí tí ń gbàdúrà fún gangan ló tó wá gbà lọ ẹ̀ka mọ̀. Nígbà tí ó sì rò ó lọ sí ilé Màríà ìyá Jòhánù tí àpèlé rẹ̀ jẹ́ Máàkù níbi tí àwọn ènìyàn pípọ̀ péjọ sí tí wọ́n ń gbàdúrà bí ó sì ti kan ilẹ̀kùn ẹnu ọ̀nà ọmọbìnrin kan tí à ń pè ní Ródà ó wá dáhùn nígbà tí ó sì ti mọ ohùn Pétérù
kò ṣí ilẹ̀kùn fún ayọ̀ ṣùgbọ́n ó súré wọlé ó sì sọ pé Pétérù dúró lé ẹnu ọ̀nà wọ́n sì wí fún un pé ìwọ ń ṣiwèrè. ṣe kú ògbà kó lè rí bẹ́ẹ̀ ẹ parí ẹ̀. ṣùgbọ́n ó tẹnumọ́ gidigidi pé bẹ́ẹ̀ ní í ṣe wọ́n sì wí pé áńgẹ́lì rẹ̀ ni. nígbà ẹnì kọ̀ọ̀kan ló ní áńgẹ́lì ṣùgbọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ ní pé òun àtàngẹ́lì rẹ̀ ti jà nípa àwọn ìgbé ayé tó ń gbé àwọn ìrìn tó ń rìn àwọn ẹ̀ṣẹ̀ tó ń dá wọn àtàngẹ́lì rẹ̀ wọn ní àjọṣe ṣùgbọ́n Pétérù áńgẹ́lì ẹ̀ ń ṣiṣẹ́ wọ́n mọ̀ pé áńgẹ́lì ló lè tú sílẹ̀ Pétérù kọ́ áńgẹ́lì ló ń kálẹ̀kùn ṣùgbọ́n Pétérù wà ní pé ó ní o àwọn tí ń gbàdúrà ìgbà pa wọn pé síbẹ̀ lọ́lọ́run ṣiṣẹ́ Ọlọ́run yẹn wà láàyè ó lè túwọ̀ náà sílẹ̀ nínú ìdè ti ara àti ti ẹ̀mí. ó tiẹ̀ sí bí ìdè yẹn gan ṣe lè le tó Ọlọ́run máa fọ́ tútú. ó máa fọ́ tútú. so Ọlọ́run yìí tí à ń sọ nípa rẹ̀ yìí òun ló pèsè ohun ìpèsè fún ti Pétérù fún Símónì òun náà ló tún tú Pétérù sílẹ̀ ní bíbá yìí ó tún wá ṣe èèkan tí a bá parí ẹ̀ wípé ó tó jí òkú dìde kí ló lè ṣe. kò sí. kí nìkan tó kú láyé tiẹ̀ náà. obìnrin tó gbọ́dọ̀ abẹ́kà nípa rẹ̀ yìí ọmọ kan ṣoṣo ló bí. tábàdẹ̀ wo ọ̀rọ̀ Ọlọ́run nù tí alàgbà Paul sọ fún Timothy àwọn tí a ń pè ní opó oní àti dé ní 100 ní pé 60 tí wọ́n ń sọ ọmọdé mọ́ kò sí ìrètí fún mọ́ so ọmọ kan ṣoṣo náà ló bí ṣùgbọ́n lójijì ikú pa ọmọdé yìí ìyẹn ní ìwé Lúùkù orí ìkeje ìwé Lúùkù orí keje láti ẹsẹ̀ ìkọkànlá ọmọ yìí kú adẹ̀pẹ́ ìyá rẹ̀ ní opó mo gbàdúrà ìwọ tó ń gbọ́rọ̀ mi ò ní fojú sunkún ọmọ rẹ nígbà tí ọmọ yẹn kú tán wọ́n gbé lójú ìyá rẹ̀ wọ́n gbé sínú pósí pé kò sí bàbá kò sí ẹnì kankan tó yí ká wọ́n wá ń fẹ́ kún ràn lọ́wọ́ ní ọdún ìwé ò ní fẹ́ kún ràn ẹ́ lọ́wọ́ oh my God wọ́n ní wọ́n ní fẹ́ kún ràn ẹ́ lọ́wọ́ lórí ìdáwọ́lẹ̀ wọ́n ní fẹ́ kún ràn ẹ́ lọ́wọ́ ó bẹ̀ sí ìbànújẹ́ wọ́n bá gbé ọmọ ẹ̀ níṣojú ẹ̀ wọ́n gbé sínú pósí wọ́n kan pósí náà wọ́n kan pa wọ́n tún yà àwọn tó máa bá rù ú ní wọ́n bá ń rù ú lóní ẹ̀ bẹ̀ sí sọkún ṣùgbọ́n sí ìyanu nǹkan kan ṣẹlẹ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́ ká tẹ̀ kaná. ó sì ṣe ní ìjọ́ kejì ó lọ sí ìlú kan tí à ń pè ní Náínì àwọn pípọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń bá a lọ àti ọ̀pọ̀ ìjọ ènìyàn bí ó sì ti súnmọ́ ẹnubodè ìlú náà sì kíyèsí wọ́n ń gbé òkú kan jáde ọmọ kan ṣoṣo náà tí ìyá rẹ̀. ọmọ kan ṣoṣo tí ìyá rẹ̀ bí ṣùgbọ́n ẹ kọ́kọ́ wo ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé kí ló dé pé ní níbi tí wọ́n ń gbé ọmọ yìí gbà ní Jésù pàdé wọn so nínú ìṣòro yẹn Jésù yóò pàwọ̀ dé wọn náà àmín Jésù nínú tó ń là kọjá yẹn Jésù yóò pàdé rẹ̀ ṣùgbọ́n tó bá pàdé rẹ̀ wọn náà fayọ̀ gbà níbi tí wọ́n ń ru òkú ìgbà gan-an ni Jésù gbà ní abájọ pàdé Ọlọ́run gba agbára la pé ó bá sọ yẹn tó gbé ó yá dúró. ó sì jẹ́ opó ọ̀pọ̀ ìjọ ènìyàn ìlú náà sì wà pẹ̀lú rẹ̀ nígbà tí Olúwa sì rí àánú rẹ̀ ṣe. ó wàá rí àánú gbà lọ́dún yìí. àmín Jésù. ok kò sọ ní nìkan wàá rí àánú gbà lóṣù yìí. àmín Jésù. kò sí ẹnìkan wàá rí àánú gbà lọ́sẹ̀ yìí. àmín. ok mo tún wáyé padà ní gbogbo ayé èmi àti òun ní a ó rí àánú gbà. àmín Jésù. bí o ṣe rí báyìí àánú ṣe kí nìdí Jésù Ọlọ́run gbogbo orísun gbogbo agbára ó mọ̀ pé kò ní ọkọ ó mọ̀ pé ọmọ kan ṣoṣo tó ní nìyẹn ó mọ̀ pé kò sí ìrètí fún un. ó ti dàgbà. kò sí ìrètí fún mọ́ so Jésù mọ̀ tí wọ́n náà ń là kọjá Jésù mọ̀ tó ń dojúkọ obìnrin yìí Jésù wá sọ pé so yẹ kó jẹ́ pé rí ẹni yẹn máa dá ọmọ ẹ̀ lóró ìdánilóòrùn ìwọ náà ń là kọjá àwọn ìdojúkọ olówà ní orí ayé tiẹ̀ náà kí ló ń bẹ̀ nínú jẹ́ ìrètí wà fún ẹ o ìrètí wà fún ẹ ṣùgbọ́n máa retí ẹ̀ Ọlọ́run ìyanu yóò sì bá wọn náà pàdé. àmín Jésù. bí wọn ṣe ń rìn lọ́wọ́ kan pàdé Jésù ni. ó sì wí fún un pé má sọkún mọ́. má sọkún mọ́ so òun jáde sí ìwọ náà ní ìṣẹ́jú pé má sọkún mọ́ lórí ìṣòro yẹn má sọkún mọ́ má sọkún mọ́ má sọkún mọ́ lórí ogun yẹn lórí tó ń là kọjá yẹn kò kẹ́ má sọkún mọ́ Ọlọ́run ní ọ̀nà àbáyọ má sọkún mọ́ lórí ọ̀rọ̀ ọmọ yẹn má sọkún mọ́ Ọlọ́run tó bá obìnrin pàdé yóò bá wọn náà pàdé yóò ṣe àtúnṣe ní ọ̀nà àrà àti ní ọ̀nà ìyanu Jésù mọ̀ tó máa ṣe sí ọmọ yẹn ṣùgbọ́n èèyàn wọn mọ̀ ṣùgbọ́n gbà tó gbọ́ rẹ pé má sọkún mọ́ kí má sọkún mọ́ kẹ́ ọmọ kan tó tí mo bí kú ó ní kí má sọkún mọ́ ó ti sọ̀rọ̀ ètí nù ó ní mi ṣe ní sọkún má sọkún mọ́. hallelujah kó tó rí pé a ti tẹ̀síwájú lórí ibi tá à ń kà yẹn ó ní má sọkún mọ́ kí ni ìwọ náà ń wò tó ń mú ọ sunkún kí ni ìṣòro yẹn gan tó mú ọ làkàkà tó wá ń sunkún lójoojúmọ́ kí ni nǹkan tó ń là kọjá tó mú ọ sunkún kọ̀kọ̀ tó mú ọ sunkún gbangba gbọ́ ohùn Olúwa tó wí pé má sunkún mọ́ ó ní èmi ni Olúwa ó ní ǹjẹ́ ohun kan àwà tó ṣòro fún mi láti ṣe gba Olúwa ní Olúwa àti olùgbàlà rẹ Olúwa wá ọ lọ́sàn-án lálẹ́ láàárọ̀ lóru ní gbogbo ìgbà ìwọ náà fi ayọ̀ gbà lọ́nà wo là ń sọ pé kó o fa ayọ̀ gbà kó o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ nítorí pé tó wá máa dé bá ọ lójijì kí ayé rẹ kó lè yí padà
àtúnṣe ń tẹ̀síwájú pẹ̀lú àlejò mi bàbá Adéyanjú ẹ jẹ́ ká jọ dókè lọ́nà ṣùgbọ́n kó tó di pé a lọ rárá ẹ má gbàgbé à ń sọ̀rọ̀ nípa Olúwa Ọlọ́run orísun gbogbo agbára ẹ jẹ́ ká lọ dókè lọ́nà à ń bọ̀. ọ̀rọ̀ jáde báyẹn àti ẹ̀dẹ̀ tẹ̀lé tí ó bá ti bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run báyẹn ogun ayé ẹ̀ máa wọgbó lọ Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá a máa bá ogun ayé ẹ̀ pàdé báyẹn. àdúrà mi ti gbà ó pàdé. àdúrà mi ti gbà sẹ́ o. ó pàdé Jésù lọ́nà. ó sọ fún mi wí.